Salafiya kò bá jẹ́ professor kò bá jẹ́ doctor ni tó bá jọmọ Ìlọrin tí bá ń bú Dr. Sharof alábòsí ni mo máa ń yẹ̀rùn ni mùnáfìkì ni. Ẹ bèrè pé kí nìdí ṣebí tí Dr. Sharof sọ náà ni Fatai Sarunmi sọ báyìí nísìn. Sufi ló sì tẹ̀ lọ́rin Sufi ló kọ́ ń kéwú dòkítọ́rù tó gbà ọlọ́ọ̀lá Sufi ni. Tí gbọ́ mi yé Sufi ló tẹ Ìlọrin tí wọ́n bá ti lè ń fi lélẹ̀ fún wa pé bẹ́ẹ̀ yẹn bá ti ṣe Sufi ẹlẹ́bọ ni which means kò tí ì sí mùsùlùmí kan tó ti kú lọ́rin yàtọ̀ sílẹ̀ nù sí tẹ̀sẹ̀sẹ̀ gbé Salafiya yìí dé. So ẹ̀yin Dr. Sharof ò jẹ̀bi náà ṣé bí tẹ́ ń sọ fún wọn kọ̀kọ̀ tẹ́ ń sọ fún wọn gbangba ẹ̀yin ara yín náà làwọn sọ jáde yẹn ṣebí wọn náà ta ko Dr. ó ní ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ wọn àlẹ́bọ̀ kan tí wọ́n ń bọ nílùú Ọ̀sà alábòsí ni ọ́ Fatai Sarunmi alábòsí ni ọ́. Dr. Sharof wọ́n sì bẹ́tà rẹ pẹ̀lú tó tún sọ yìí lópin ìgbà tó bá ti ní ẹbọ wà níbì kan kí ló tó wá fẹ́ máa defend bẹ́ẹ̀ yẹn bá wá sọ bẹ́ẹ̀ síbẹ̀ alájọṣe yín ni kí ni gbogbo ẹ̀yin tẹ́ wá ń defend tẹ́ jẹ́ Salafiya tẹ́ wá múra kankan sí Dr. Sharof which means àbòsí lẹ̀ ń ṣe àbòsí ni ọ́ àgbà Sufi dẹni bàbá tó bí wọ àgbàlagbà even àwọn àrán rẹ kò sí tí ẹ ṣe Sufi láwọn àgbàlagbà ó sì kírun sí wọn lọ kírun sí bàbá rẹ la kí ló wá ń dààmú àwọn ọmọ ọlọ́mọ pé kán mọ́ kírun sí àwọn bàbá àti wọn la ẹjá bẹ̀rù Ọlọ́run. Ẹ̀rí dà tó níwọ̀n náà lè jẹ́ Salafi fún wa lẹ́ẹ̀rí sẹ̀ ní tó bá ti yẹ ní mùsùlùmí ò lè jẹ́ nǹkan míì mọ́ Ọlọ́run sì ní ká má fọra wa mọ́. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim fala tusaku anfusakum huwa a'lamu biman ittaqa. Ẹ má fọra yín mọ́ èmi mo mẹ́ni tó páyè mi Ọlọ́run ọba. Ó lè jẹ́ Sufi tó pè lẹ́ni àánú ilé mi Ọlọ́run ọba fẹ́ lò ó lè jẹ́ Salafi tó pè lóní wàhálà ilé mi Ọlọ́run ọba fẹ́ lò ṣùgbọ́n àti Sufi àti Salafi ṣé bí gbogbo yín náà ń ṣe dáwà sójú ọ̀nà tọ́lọ́run ni iṣẹ́ tí Sufi ti ṣe ti pọ̀ wọ́n ti yí mùsùlùmí wọ́n ti yí gbogbo ẹ̀ wọ́n ti yí ẹlẹ́bọ wọ́n ti yí olóòṣà iṣẹ́ wo ni wọ́n ń ṣe látijọ́ tó ti dé. Ó bá àlùfáà wa Al-Misiri ó bá wọn ṣe dìbéètì wọ́n lù ọ́ mọ́lẹ̀ àfàjàbàtà tó fi ọ́ ṣe yẹ̀yẹ́ à ń sọ̀rọ̀ fìdáwù ní sípẹ́ à ń sọ̀rọ̀ di fìdáwù ó máa sọ pé kò dáa ariwo ẹ̀yìn gbà wọ́n sọ pé kò dáa látọ̀dún gbogbo àwọn ìjọ yín tó kù ẹjọ́ sọ pé kò dáa nígbà tán gbé dìbéètì àwọn ọmọ bíi aláǹgbálẹ̀ kó jáde kí ló dé tẹ̀yìn ò jáde ó yẹ ẹ jáde ní sí pé ẹ̀rí wà lẹ̀ ẹ̀rájọ́dẹ̀ ti sọ pé ẹ̀rí wà lẹ̀ ẹ jáde àwọn èèyàn ti dé tán fẹ́ bá yín ṣe dìbéètì. Ẹ dákun ẹ má fẹ́ sìn wà ìṣú yàn àsìkò tẹ́ ń pariwo Salafi làwọn ẹlẹ́bọ tó gùn wá gíragíra wọn tó bẹ̀ tẹ́lẹ̀ ta ni wọ́n tẹ́ ń pariwo Salafi tẹ́ kàn ń ṣe gbogbo ẹ̀yàn mọ̀ nígbà tẹ́ ń ba ayé tá ń lẹ́ra wá lẹ̀kulẹ̀ tá ń bá sọ̀sọ́kúsọ síra wa ẹ wá láwọn ẹlẹ́bọ náà ní sọ̀sọ́kúsọ sọ́nà wà ní sọ̀sọ́kúsọ sáà nàbí wa àmọ́ èmi àtiwọ́ àtẹ̀yìn gbogbo alásàkàntì ń tabasi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.